Mo fẹ́ sọ̀rọ̀ nípa Alhaji Wasiu Ayinde àti Bisola badmus tí ó gbé ọmọ fún wọn, Malik. Àkọ́kọ́, ẹ̀yin obìnrin tí ẹ máa ń fẹ́ àwọn celebrity yẹn tó jẹ́ pé bí nǹkan bá ti wá ṣẹlẹ̀ ẹ sáré gba social media wá, ibẹ̀ lẹ́ ti wá sọ̀rọ̀ family ayé yín bẹ́ẹ̀. Ẹ ti gbàgbé wípé àgàgà ẹ̀yin tí ọmọ bá ti pa yín papọ̀, ẹ ti gbàgbé wípé ọmọ ti wà láàrin yín, bá lọ àbọ̀ máa ń bọ̀, dandan sáà ní kẹ́ parí ìjà. Eléyìí tí ó lọ ń gbà yẹn láàrin Alhaji Wasiu Ayinde àti Bisola badmus, kò gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. Àwọn kinní yẹn igbá kan àwo kan, oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Alhaji Wasiu Ayinde, olúwayé àwọn olórin màsá nígbà yẹn. Lóòótọ́ gẹ́gẹ́ bí celebrity, kódà pé èèyàn má jẹ́ celebrity gan, tí kò bá ti take responsibility lórí ọmọ ní ọkùnrin, kì í ṣe nǹkan tó dáa. Àbùkù á máa bá irú èèyàn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tá dẹ̀ tí ó dẹ̀ ṣẹlẹ̀ nígbà yẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé Bisola badmus Aristo Wasiu Ayinde ni, ṣó yẹ kó bá dé bí ọmọ. Bíbá dé, ọ̀pọ̀lọpọ̀ ní kìí ṣe Wasiu Ayinde ló lọ́mọ, abébílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But now ó yẹ kẹ́yìn náà sáré tó ṣẹlẹ̀ lánàá pé Alhaji Wasiu Ayinde ti gba ọmọ yẹn. Kì í ṣe pé kò gbà náà tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti gorí social media, kódà kó jẹ́ ẹni tí ò lórúkọ, á fẹ́ rí bákan láti parí ẹ̀, láti yanjú ẹ̀ padà. Èwo làbúrò mọ́ gbẹ́jọ́ lọ sórí social media pẹ̀lú èèyàn tó jẹ́ public figure. Àṣẹ̀yìnbọ̀ nígbà yẹn ara Bisola badmus náà tún yá, tó jẹ́ pé oríṣiríṣi owó ló gbé dìde. Bóyá Alhaji Wasiu Ayinde dá sí, bóyá kò dá sí, kò concern. Ṣùgbọ́n àkọ́kọ́, ẹ má jẹ́ ká máa gbẹ́jọ́ ìdílé wa lọ social media mọ́. Ó ń tàbùkù ọjọ́ iwájú àwọn ọmọ. Báwo bá ro tiwa, ẹ já wo tàwọn ọmọ yẹn tó jẹ́ pé tó bá padà yá, àwọn ọmọ yẹn ẹ rí wípé àwọn èèyàn fọ́tò àbí fídíò 20 years to this time wọ́n ṣèfẹ́ sọ́wọ́. Níbo ni ká ọmọ yẹn fojú sí? Àwọn ọmọ yẹn irú èèyàn wo la mọ̀ tán fẹ́ dà lẹ́yìn wọ́ ọ̀la? Wasiu Ayinde àti Bisola badmus, nǹkan pa wọ́n pọ̀ lóòótọ́, wọ́n bímọ, ṣùgbọ́n nísìnyí Wasiu Ayinde ti accept ọmọ yẹn. Káyọ̀ pé bóyá ó jọ tàbí kò jọ kúrò, ó ti accept ẹ pé ọmọ òun ni. Ẹ̀yin tí ẹ wá dá Wasiu Ayinde lẹ́bi ńgbà yẹn, níbo lẹ fẹ́ fojú sí? Kéle náà dẹ̀ máa jẹ́kọ̀ọ́ fún àwọn tó jẹ́ celebrity, yálà olórin tàbí òṣèré tíátà. Ẹ má jẹ́, ẹ rí pé gbogbo àyẹn Wasiu Ayinde sọ̀rọ̀, ẹ má jẹ́ ká máa fèsì sí gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Bóyá ìyàwó wa ló gbé wa lọ tàbí ọkọ wa ló gbé wa lọ sí social media, ẹ má jẹ́ ká máa fèsì, ká dákẹ́ ká ṣe bí ẹni tí ò ní rí. Ẹ wo irú ti Ọláìyá, Akin Ọláìyá, má ṣe drag ẹ̀ tó ní social media ní TikTok. Bí ìyàwó ẹ̀ sì gbẹ́jọ́ ẹ̀ lọ tó, kò sọ̀rọ̀, wọn ò wí nǹkan kan. Bóyá tí a bá dákẹ́, ìjà ọkọ àti ìyàwó á máa padà wá parí. Bọ̀ àwọn tí wọ́n dá sí, tí wọ́n ń sọ ọ̀rọ̀ dáradára sí ìyàwó tàbí tán sọ̀rọ̀ dáradára sí ọkọ yẹn, níbo ni kí wọ́n fojú rí sí? So báwo ni wọ́n ṣe níyì tó? Alhaji Wasiu Ayinde ti gba ọmọ ẹ̀ padà lọ́wọ́ Bisola badmus láti máa take care. Bóyá wọ́n take care tẹ́lẹ̀ gan àmọ́, bóyá wọn ò kàn pariwo síta ní àmọ́. Ṣùgbọ́n ẹ̀kọ́ tẹ́mi kàn fẹ́ kọ́ ni wípé ẹ já máa wò wípé ìjà ló dé lórí dòwe. Ariwo òní ó lè di ẹ̀rín lọ́la, ẹkún òní lè di ẹ̀rín lọ́la. So ká má ti rí ọ̀tá wa bí ọ̀tá, ó ṣe é ṣe kó di ọ̀rẹ́ padà. Ká má ti rí, kò sí ní tán sọ nínú ṣíṣe Ọlọ́run, Wasiu Ayinde lè padà fẹ́ ní níṣu lókà padà. Ká má rí ọ̀rẹ́ wa
ìsìn ní ọ̀rẹ́ ó lè padà dé ọ̀tá bó sì jẹ́ nìyẹn. ẹ ṣeun. Ọlálẹ́kan Àyìndé Abẹ́rẹ́ lórúkọ mi o, Súnáyà Fikúnlé orúkọ tó ju owó lọ. ẹ ṣeun púpọ̀. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣeyẹ lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifá Bùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apẹ́ lọ. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. ara ẹ bá mi kára o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.